Ẹ káàbọ̀ sí ìkànnì Lady K Ìfẹ́ Olúwa. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ó kọjá abẹ́ ò lágbára o, ó gbẹ̀dùn tán o. Mo tún ti lọ hé wá o. Ṣé tẹ́ bá wá ṣe gbádùn program yìí, ẹ bá mi comment, ẹ like, kẹ́ bá mi share. Ẹ̀yin tẹ́ bá ti follow page wa, ẹ follow page wa, ẹ subscribe ojú òdì tí yìí so that ẹ lè máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Bàbá ṣe bu wá ní ọ̀tún lósì, ó gbẹ̀dùn tán. Ṣé bá ti sọ fún wa wípé ogun láyé yóò lágbára yeye ilé ayé ìkéde tún ní ilé ayé ẹ̀kọ́ kéèyàn kó ṣe kíni kó kẹ́kọ̀ọ́ ni ẹ má jẹ́ àgọ̀ ń ṣe wèrè ẹni bọ̀ kò dáa kò ń ṣe gbogbo wèrè náà nìyàn máa ń wò tó o bá ti ń wo wèrè èèyàn pé kò kú kàn mí wèrè yẹn máa padà bọ̀ ẹ̀jẹ̀ ń jọkan. So ọ̀rọ̀ Solape àti Lanre òun náà ni a ṣì wà lórí ẹ̀ ní èní ìsìn ó lè ní part 1 part 2 part 3 part 4 part 5 ó depend lórí bí àyè àti agbára bá ṣe wà torí agbára nìyàn fi ń sọ̀rọ̀. Ẹ bá wa share aṣọ yìí ẹ bá wa share sí gbogbo ibi tí ẹ bá lè share sí. Ẹ kàn má jẹ́ a máa sọ̀rọ̀ lásán ẹ bá wa share aṣọ yìí. Bẹ́ẹ̀ bá share aṣọ yìí òun ni wúrí ti wà. Ẹ jẹ́ ẹ bá wa share. So ọ̀rọ̀ Solape àti Lanre la ṣe ń sọ. Nínú àwọn ọ̀rọ̀ tó bí gbogbo ọmọ Nàìjíríà nínú tí ó bí àwọn èèyàn pàtàkì nínú òun ni pé Lizzy Anjorin seize passport ọmọ yìí pẹ̀lú visa ìlú mẹ́ta ló wà lórí ẹ̀ according to nǹkan tí Lanre sọ. Wọ́n bèèrè pé visa ìlú wo ló wà lórí kíní yìí ó ní Amẹ́ríkà òun ní UK lórí ẹ̀ òun dẹ̀ ní France. Nǹkan tí Lanre sọ rèé kó wá wò pé irú èèyàn wo ló lè ṣe ẹni tó bá ṣerú àfẹ́yàn pé Amẹ́ríkà yẹn mọ̀ ọ́ dẹ̀ ní jẹ́ kó lọ UK yẹn ò ní fẹsẹ̀ débẹ̀ France yẹn ó kọ́ máa gbọ́ mi ó máa ṣa pépà ká ẹni bá ń ṣerú ìka èèyàn ni ọ̀dájú ni. Mọ̀mí Anamáyọ̀wá ṣe wà ókè ẹni bá ń ṣerú ẹ̀ ìka ló ń ṣerú ẹ̀ ọ̀dájú èèyàn ló ń ṣerú ẹ̀ pé sórí Amẹ́ríkà yẹn wàá kàn máa gbọ́ pé àwọn èèyàn ń lọ sí Amẹ́ríkà ni ó ní débẹ̀ gọ́tí máa ṣe fún ẹ ó ní débẹ̀ ẹ wá ní kí ni Lanre ṣàmọ̀ pé láti ìgbà tó ti ń sọ̀rọ̀ láti ìgbà tó ti ń rojọ́ kò tí ì sọ pé nǹkan báyìí ni Lanre ṣe fóun. Níbìkan ó ní nǹkan tí Lanre ṣe fóun á ní kí ló ṣe fún ẹ ó ní níjọ́ kan ó fẹ́ justify ìwà burúkú tó wù ni ó ní níjọ́ kan ó débi car park tóun páàkì sí ó ní àǹtí mi tẹ́ bá ti kú èmi máa jogún yín ó ní tẹ́ bá ti kú òun lòun máa jogún yín tí wọn náà bá wò ọmọ yẹn kú jáde ó wá sọ pé ṣó possible ni ó ní ṣó possible ó ní ṣòun lòun lógún tóun bá ní tó bá ti kú òun máa jogún ẹ̀ òun ní pé ó fẹ́ justify kí ni ìdí tóun fi gba passport lọ́wọ́ ẹ̀ èèyàn tó ọdún mẹ́ta ló gbà lọ́wọ́ ẹ̀ bọ́n torí pé ó ń respect ẹ̀ torí pé ó ń pọ́nlé Lizzy Anjorin wá sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run ó sọ lé ọmọ yìí lórí. The same thing náà gbogbo controlling yẹn gba tí bàbá Lanre náà wà láyé bó ṣe máa ń control bàbá yẹn ni ìwọ imagine nígbà tí àwọn yẹn ń ṣe out of pé okùn ẹbí out of pé alájọbí ṣe mọ̀ pé bí òun ti ṣiṣẹ́ aṣẹ́wó lọ bàbá Lanre láwọn pè pé ẹ lọ bá mi wo màámi ẹ lọ bá mi ṣe báyìí fún màámi ẹ lọ bá mi bàbá Lanre náà ló ń ránṣẹ́ o òun ló fi yẹ pé ó ń rán bàbá Lanre iṣẹ́ ó ń rán Lanre iṣẹ́ ó ń lò ó ẹyẹ má sọ pé ó ń ránṣẹ́ ó ń lò ó nígbà míì wà àwa wò pé kí ló ní tí Lanre jáde Lanre náà dídì sọ pé òun fẹ́ jáde ẹni tó wà nínú condition bẹ́ẹ̀ yẹn tí wọ́n wá fún lówó right ó máa jáde àwa sọ tinú ẹ̀ pé nígbà tí ẹbí mi ní lóòótọ́ nígbà tó wọn ò jàǹfààní ẹ̀ òun dẹ̀ ń jàǹfààní ará àta alison sọ̀wọ́n ará àta gbogbo nǹkan tó wọn ará àta bá sọ fún ló máa gbọ́
nǹkan tó gbé torí Lizzy kò túnṣe kò ṣàánú ẹ̀. Lanre wá wò pé ẹni tó ṣàánú mi kí ló dé tèmi náà fi wá ṣàánú ẹ̀. Má gbàgbé ní 2021 Lizzy ní òun àti Alhaji àwọn pé Lanre má gbọ́ Lanre ò gbé pẹ̀lú wọn, ó ní àwọn pé Lanre àwọn wá ń bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́. Ṣé ìwọ mọ ìdí tí wọ́n fi pé Lanre ní 2021? Òun náà ti ń wò pé gbogbo òṣì tóun ń ṣe lórí Facebook yìí, ó ti wò pé wọ́n lè gba Lanre yìí, wọ́n lè lọ bá o, wọ́n ti gbàgbé Lanre, ó ti yin Lanre nù tipẹ́tipẹ́. Ó wá wò pé Alhaji máa gbọ́, ó ní òun àti Lati ìyẹn Lati sú èbèbè, ó náà wọn làwọn jọ pé Lanre bí ìgbà tí wọ́n fẹ́ bribe ẹ̀. Ṣé mo pé gbogbo ìgbà yẹn ni wọ́n wò pé tálẹ́ bẹ́ẹ̀ wọ́n ń díì pẹ̀lú ẹ̀ lọ́wọ́. Wọ́n dẹ̀ believe pé another avenue láti díì pẹ̀lú òun tún ni true Lanre. Ẹnu ẹ̀ ló fi sọ, ó ní òun àtàlájì àwọn pé Lanre wọ́n fẹ́ bribe ẹ̀. Ó wá náà wọ́n fún lówó lé ẹgbẹ́ òun hòtẹ́ẹ̀lì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé òun ló lọ lọ́jù sí, ó tún gbé kinní tó bá wọ ọ̀rọ̀ yẹn àwọn fún lówó lé. Ṣé ok ó mọ̀, ó ní ó mọ̀ pé irú nǹkan báyìí ló ń ṣe, irú nǹkan báyìí ló ń ṣe, ẹ wá fún lówó lé. Ẹni tó sọ fún ẹ pé òun fẹ́ gbalé, ẹni kí ló fẹ́, ó lóun fẹ́ gbalé, ilé ló lóun fẹ́ gbà. Báwo ni wọ́n ṣe máa fẹ́ gbalé, wá kówó olé fún, ó wá lọ fi gbé aṣẹ́wó. Lizzy irọ́ nìyẹn. Ṣé mo rí tó bá ti sòótọ́ èmi máa support ẹ, but unfortunately èmi ò kàn tí ì rí ibi kan tó ti sòótọ́ ni. Ibi problem tèmi àti ẹni nìyẹn. Tó bá ti sòótọ́ èmi ready láti support ẹ pé òótọ́ ni Lizzy ń sọ bí yìí o, bọ̀ ńgbà tá a bá wá rí pé ibì kan sorry. Ẹ̀yin tẹ́ ń flag lórí TikTok ẹ gbádùn, ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀yin náà ẹ bá wa tap ẹ̀, tẹ́ bá ti tap ẹ̀ wọn ò ní lè flag wa, ẹ má bá wa tap ẹ̀. Ṣé mo ń sábà wá sórí TikTok yìí bọ̀ lẹ́kọ̀ọ̀kan báyìí, tá bá ti wá ẹ gbìyànjú ẹ bá wa tap ẹ̀, ẹ bá wa share, ẹ bá ọ̀rọ̀ Lizzy ni ó jẹ́ mi lógún gan, kódà ó jẹ́ mi lógún ju ọ̀rọ̀ ara mi lọ. Ó bá ní àwọn fún lówó lé, ó lọ fi gbé aṣẹ́wó. Àwọn pé náà ọ̀rọ̀ yìí tó bá wò psychologically irọ́ ló ń padà. Kò ń ṣe pé ó fún lówó lé out of ká ní pé ó fún lówó lé, kò ń ṣe pé ó fún lówó. Ó ní kò ń ṣe pé ó fún lówó lé out of pé àbúrò mi ìyà ń jẹ kò nílé tó máa gbé. Èyí tó fi náà wọ́n fún lówó lé yẹn, ó níbi tí Lanre ń gbé tẹ́lẹ̀ tó ń gbé tẹ́lẹ̀. Kí ló dé tó fi lọ pé òkè Lanre wọ́n máa gbé bí padà. Ṣùgbọ́n nǹkan tó ń ṣe ni pé ó jẹ́ kó jìnnà sóhun the same way pé àwọ̀ pé tí wọ́n bá rí pẹ̀lú òun wọ́n á fi bóun. Ẹni má bá ṣẹ́ mi lọ ẹ̀ ń gbádùn ṣó yìí, mo rí pé ẹ̀ ń gbádùn ṣó yìí, ẹ̀ ṣíà kò dá ẹ̀ ṣíà ẹ̀kọ̀ọ̀kan irú àwọn ṣó báyìí ó ṣọ̀wọ́n. Tẹ́ ẹ̀ bá gbọ́ kò ní dá fún yẹ ẹ gbọ́ ó máa bàdí yẹ ẹ gbọ́ lé ọ̀gẹ́rẹ́, tábà dẹ̀ wá ń ṣe ṣó tí ò sílẹ̀ ọ̀gẹ́rẹ́ tó sí gbogbo ẹ̀ ó yẹ kẹ́ ẹ máa bá wa ṣíà. The same thing tí ó ń ṣe fún Rotimi, this same Rotimi torí mi béèrè, mo ní mo kàn gbọ́ pé ṣé ẹ ti ṣí Rotimi lẹ̀, ẹ má ṣílẹ̀ tilẹ̀kùn yẹn o, tẹ́ bá ti ń tilẹ̀kùn, tẹ́ bá ti àríkà tó bá ti tilẹ̀kùn yẹn máa lọ sí shop. Mú kọ́kọ́rọ́ wá sí shop. Wọ́n wò pé kó mú kọ́kọ́rọ́ sí. Òun ti kó lè mọ pọ́n dájú lọ́mọ yìí o. Wọ́n ní ọmọdún mélòó ni Rotimi, ó ní 20 something gbà bí i 23 or something. Mo ní ẹ̀ ń tì mọ́lé ni, ó ní ẹ tí má purọ́ ó má dà fún mi. Ṣùgbọ́n tí mo ò bá ti purọ́, ilé ọ̀gẹ́rẹ́ ló máa bá Lizzy ìjà lójoojúmọ́. Ilé ọ̀gẹ́rẹ́ tó believe nínú ẹ̀ òun ló máa bàjà. Ó náà wọ́n ń tì mọ́lé ni. Kí ló dé tẹ́ ẹ̀ ń tì mọ́lé? Ọ̀dájú èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ o. Ó ní nítorí pé ó máa ń dókó kiri. Ó ní kò mọ okó kan ni à ń dó. Ká tí ẹ̀ wá sọ pé ọmọ ẹ̀ ni Rotimi. Ká ní ọmọ ẹ̀ ni. Ó mì pé tí ọmọ ẹ̀ tó lè fi máa dókó kiri, ó ṣeé ṣe kó yẹ pé ó bá lọ́wọ́ ẹ̀ ni.
nǹkan tó bá lọ́wọ́ ẹ nítorí inú ìtàn ìwọ náà sín gbẹ́rẹ́ sí abẹ́ ni ìdí tó dẹ̀ fi sín gbẹ́rẹ́ sábẹ́ òun ní pé kí ìwọ náà lè máa dóko kiri. ìdí aims and objective motive tó fi sín gbẹ́rẹ́ sí abẹ́ ó fẹ́ máa dóko kiri. kò yẹ pé ó fẹ́ máa dóko kiri á jẹ́ mọ̀ pé ọkùnrin tó máa dálẹ̀ náà á bá sùn. káwá ní Rotimi ń dóko kiri ọwọ́ ọ̀tá ní Rotimi ti bá oko tó ń dó kiri ọwọ́ Lizzy Anjorin ni káàtẹ́ sọ pé mọ́ ẹni. ìwọ náà wò ń sìn láì ń ṣe ajá kéèyàn bá Adédọ́là sùn Pàjẹ́ sùn Gemini fọ́tò ó bá sùn bàbá London yìí Desmond ó bá sùn Alhaji Muniru ó bá sùn ibi tí ó tún wá já wèrèdè ó tún bá bàbá 80 years sùn Lizzy Aláàfin of Ọ̀yọ́ kó tó kú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ má bínú níbi tó yá wèrèdè ó tún bá bàbá 80 years ó wá ní Rotimi ó ń dóko kiri tí Lanre bá wà ń bì á mọ̀ pé nǹkan tí mò ń sọ òdodo ni. Lanre bá jáde Lizzy Anjorin náà wá dá lóhùn ṣùgbọ́n kí ni Lanre sọ ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà òun dúpẹ́ lọ́wọ́ yín o ó ní òun dúpẹ́ torí Lizzy ti pa oríṣiríṣi ìmúra ọmọ Lanre gbọ́. ẹ ká sọ èèyàn mi èmi Lanre ọdún Ajíbọ́lá. ó ní òun Lanre ọmọ Ajíbọ́lá ṣé mọ̀ pé èèyàn tiwa ní Lanre Lizzy Anjorin èmi mú gẹ́gẹ́ bí ọmọ ni ṣùgbọ́n èèyàn tèmi ni Lanre. ó ní òun tóun sọ̀rọ̀ yìí Lanre ọmọ Ajíbọ́lá lórúkọ òun ìyẹn ọmọ Lanre tó ń sọ̀rọ̀ yìí ọmọ àbúrò ìyá tó bí Lizzy ìyá kan náà bàbá kan náà ló bí ìyá Lanre àti bàbá àti ìyá Lizzy bàbá Lanre àti ìyá Lizzy. Lanre kí n tó proceed yóò tí ẹ bá wa sọ yìí tó ń fi èmi ṣe bàbá ìyá dọ́pẹ́ bá ó ti sú èmi yóò bá wa sọ ibú ni bàbá ẹ wà Lanre tó o bá ń gbọ́ tó bá fẹ́ ṣe fídíò mi bá wa sọ ibi tí bàbá ẹ wà at least èmi àti ẹ yòókùn lọ́rùn ara mi èyí tó ń fèmí ṣe bàbá yóò ti tó gẹ́ iye bàbá àdọ́tẹ́ fàdà in fact ó kó bá mi díẹ̀ lókù anyway ẹ jẹ́ àmà gbọ́lọ́. ó sọ pé àwọn àdọ́tẹ́ àwọn ọdún mẹ́rin. lára irun tí Lizzy Anjorin pa ni pé ó ní òun àdọ́ọ̀tí Lanre nígbà tí Lanre wà ní ọmọ ọdún mẹ́rin Lanre tó wà lọ́mọ ọdún mẹ́rin tó nígbà tó wà lọ́mọ ọdún mẹ́rin òun ní pé láti 1987 lòun àdọ́ọ̀tí Lanre gbàtí Lanre wà lọ́mọ ọdún mẹ́rin 1987 lòun àdọ́ọ̀tí ẹ̀. Lanre wá ní wọ́n sọ pé ẹ̀rín pé Lanre ní respect ó tún ṣe ń lo wọ́n sọ pé à ń gbọ́jàre. 37 years ọjọ́ tọ́ àwọn méjì. ọmọ yẹn wá ní rárá o àrùn orí bẹ́ẹ̀ ó ní wọ́n jọ tọ́ àwọn méjèèjì ni tó bá dẹ̀ wò ó nígbà tí Lanre máa sọ̀rọ̀ ó ní ọmọ 1980 ní Lizzy Anjorin tó bá dẹ̀ wò ọmọ 1980 àti ọmọ 1983 nǹkan tí wọ́n fi jọra wọn lọ kò pọ̀ àǹtó bá dẹ̀ wò àwọn méjèèjì wọ́n jọ tọ́ wọn náà ni ọmọ 1983 àti ọmọ 1980 kọ́ ọmọ 1983 wá ní òun lòun tọ́ láti ìgbà tó wà lọ́mọdún mẹ́rin irú ró burúkú wo nìyẹn èmi ò rẹ́ni tó ń pa irú ró ìwọ náà imagine nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní òun ti ń kiri ọjà àtọ ọmọdún mẹ́ta lòun ti ń kiri ọjà bẹ́ẹ̀ ni pé àwa náà dàgbà rí bẹ́ẹ̀ ni pé àwa náà ò bímọ rí bẹ́ẹ̀ ni pé àmọ́ báwo lọmọ ọdún mẹ́ta ṣe máa ń rí. ọmọkùnrin ìwá ni irọ́ ló pa ń bẹ̀ yẹn àwa la máa ń ní òpùrọ́ gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pé Lizzy Anjorin ń purọ́ bọ́ ẹbí ẹ̀ náà tún wá jáde pé òpùrọ́ ni ẹ má gbọ́. lóòótọ́ lè jù mí lọ báwo ṣe máa tọ́ mi láti ọmọ 4 years ṣé ilẹ̀ bí mi ni ẹ̀kọ́ bí mi náà. ó ní lóòótọ́ ó ju òun lọ lóòótọ́ o ó ní kò sí òun ò dispute pé ó ju òun lọ. ó ní ṣùgbọ́n kó wá sọ pé nígbà tóun wà lọ́mọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́rin lòun wà tó wá ń tọ́ òun àwọn onírọ́ nìyẹn ọmọ Nàìjíríà náà á dẹ̀ agree pé irọ́ ni Lizzy pa ń bẹ̀ yẹn àní tí Lizzy bá sọ òótọ́ àwọn yìí máa support ẹ pé òótọ́ ló sọ ń bì. but unfortunately àti rí ibì kan tí Lizzy Anjorin ti sọ òótọ́ pé ibì kan wà tó ti sọ òótọ́ èmi ò tí rí máa gbọ́ lọ. ọmọ méjì ni ìyá bàbá mi ti ń tọ́jú mi. ọmọkùnrin yìí ní ṣé mọ̀ pé wọ́n ní ìyá bàbá
tó bá dẹ̀ wọ́n nú ọ̀rọ̀ Lizzy Anjorin tó bá lọ́wọ́ tó bá reflect sáwọn ọ̀rọ̀ tó ti sọ báyìí ń sọ pé wọ́n jọ tó àwọn méjèèjì ni ó yá wá lọ sí ọ̀rọ̀ tó ti sọ pé ó lóun gbé lọ́dọ̀ grandma nínú àwọn ìtàn tó máa ń sọ ó lóun gbé lọ́dọ̀ grandma sọrí ń sìn pé ó súnmọ́ ọ̀rọ̀ Lanre pé wọ́n jọ tán wọn ni ó yá máa gbẹ lọ. gbogbo primary school mo fi tẹ́lẹ̀ primary 6 nígbà tí mo ṣe tán mom sí ló tọ́ mi ní secondary school. ó ní ìgbà tóun ṣe tán ọ̀dọ̀ grandma ló gbé òun àti Lizzy Anjorin ni wọ́n jọ gbé ọ̀dọ̀ grandma Lizzy ti má kúrò ó ní chance láti sọ pé rọ́ọ̀mù pa ò àwọn méjèèjì torí nínú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ó ti ní òun ti gbé lọ́dọ̀ grandma rí òun ti gbé ní ọ̀dọ̀ grandma ọmọkùnrin wa ní nígbà tóun dé secondary school ó ní ọ̀dọ̀ ìyá tó bí òun lòun gbé ìyá tó bí òun ọ̀dọ̀ ẹ̀ lòun gbé lòun ti ka secondary school that is ibi tí Lizzy ti wá tán torí tó bá máa ka secondary school jẹ́ àwọn tó bá bí ní 1983 bóyá tó bá máa wọ secondary school ó lè wọ secondary school ní bóyá 1990 bóyá 1995 bóyá 95 or 1996 tó bá máa wọ secondary school tó bá máa jáde ní year 2000 or 2001 ìgbà wo ni Lizzy bẹ̀rẹ̀ sí ń kọ ló ti ń tọ̀ nínú àwọn ọ̀tàn tí ẹ mọ̀ pé ilé àlàpà ni ìyá Lizzy kú sí ní 2001 ní ìyá Lizzy kú 2021 no 2001 nígbà tí ìyá Lizzy kú ọmọ yìí ti jáde secondary school nígbà tó jáde secondary school of course Lizzy ṣì ń ṣe olóṣù ẹ̀ kiri torí pé tó bá wo ibi tí ìyá ẹ̀ kú sí àti condition yẹ nígbà tí ìyá ẹ̀ kú ṣé Lizzy gan ti ráyè rojú ráyà rẹ̀ débi pé a tọ́ bọ̀bọ̀ yìí ṣé ó ti ráyè rojú ráyà rẹ̀ débi pé a tọ́ bọ̀bọ̀ yìí ní 2000 this is 2026 màá tún wá gbé ẹ débẹ̀ pé ní year 2000 ọmọ tó ń pè ní Rotimi tá à ń sọ yìí nígbà tí Lizzy lọ sí secondary school tó kúrò ní secondary school Rotimi ti ṣe olóbí tábàtì ẹ̀ sọ pé ó bí Rotimi gbogbo ìtàn yẹn pé òun dé láti Jos òun ṣiṣẹ́ ní Ọ̀ṣọ́pì right tí pàjẹ́ àbí kí ló ń pè é pàjẹ́ rí ní Ọ̀ṣọ́pì pàjẹ́ wá wò pé ìwọ ọmọ kékeré ó yẹ kó lọ sí school ẹni tí wọ́n ń pè ní pàjẹ́ ní ẹni tí wọ́n jọ lọ sọ́dọ̀ babaláwo nígbà tó náà fẹ́ ṣe oògùn owó nígbà tó náà fẹ́ ṣe oògùn owó ẹni tó mú lọ sọ́dọ̀ babaláwo ní Ṣàngó òun ló ń jẹ́ pàjẹ́ ó yẹ wọ́n wò around year 2001 ní pàjẹ́ pàdé ẹ̀ báwo ni Lizzy ṣe wá tọ́ arákùnrin ọ̀nà owó ló gbà tó fi tán arákùnrin àwọn ọ̀rọ̀ òṣì tó máa ń pa tó máa ń bí gbogbo ọmọ Nàìjíríà ń nú rè pé èèyàn ṣe lè máa parọ́ báyìí pé ẹlòmíì gan kò rí èèyàn tó parọ́ tó Lizzy rí láti ìgbà tó ti délé ayé ẹlòmíì alẹ́ ti pé 60 pé èèyàn ń parọ́ Lizzy ń parọ́ ó yá mọ̀ ń gbẹ́ ẹ Lanre. kò ṣẹ́yìn o lọ́tà méjì èyí lọ sí high school èyí lọ sí high school wọlé. òun ní pé sórí àwọn méjèèjì nígbà tí Lizzy wà ní secondary school bàbá yìí Lanre náà òun náà wà ní secondary school Lanre ní ó lọ sí state high school Lanre lọ sí state high school Lizzy lọ sí girls high school ṣé òun jẹ́ ti ọ̀rọ̀ yẹn sìn so bí Lizzy ṣe wá tó látọ̀ ọmọ ọdún mẹ́rin kò tí ì yé mi because ó ń sọ bí ìgbà tó yẹ pé ìgbà tó wà ọmọ ọdún mẹ́rin tí Lanre wà òun ní owó lọ́wọ́ ń gbà yẹn òun ní owó lọ́wọ́ àti nígbà tó ń wà ní 7 years old olówó lòun wọ́n bí òun mọ́wó ni òun lòun fi wò pé Lanre òun lòun tọ̀ Lanre wá ń sọ̀tọ̀ ó ní state high school lòun lọ Lizzy lọ sí girls high school àbí girls high school so ó sọ pé wọn kò ń ṣe pé Lizzy ti jáde secondary school nígbà tí Lanre máa wọ secondary school wọ́n jọ ń kàwé pọ̀ ní bí ìgbà tó yẹ pé ìkan wà ní JSS 3 àbí SS1 kíkan wà ní JS1 àbí kan wà ní SS1 kíkan wà ní JSS2 ọmọkùnrin wọ́n ń sẹ̀tì rẹ́kọ̀dì yẹn ó ń sẹ̀tì straight
ṣáni wọ́n máa jọ ra agídí jọ̀lọ́f tó bá ti jáde wọ́n gà tó bá ti pè wọ́n wá wọ́n á jọ ra agídí jọ̀lọ́f lẹ́nu gate àwọn méjèèjì wọ́n á máa jẹ́ lọ́lé wọ́n máa jẹ́ lọ́lé ni so nǹkan tí mò ń try láti sọ ni pé àwọn méjèèjì sàwáwù ni wọ́n sàwáwù lọ́wọ́ méjèèjì that is mate lọ́wọ́ méjèèjì à ń gbọ́. so ọ̀tọ̀tọ̀ lọ́rọ̀ ẹ má sọ fún mi ọ̀gbẹ́ni tó ń láti ṣe ẹ̀yìn kọ́ni bí mi náà. bẹ́ẹ̀ni. ẹ má sọ fún mi ọ̀gbẹ́ni láti wọ́n mi ti tọ́ mi so that same yes how possible so possible. kò possible jàre. possible náà àìbá àwò náà. kò possible àwa náà mọ̀ pé kò possible àwa mọ̀ pé bí Lizzy Anjorin ṣe máa ń parọ́ ẹ̀ nìyẹn àwa mọ̀. kò possible ìgbà wọlé. àwa gan ò gbà. ó ní ìwọ tó o bá ní sense àfi ìwọ tí ọpọlọ ẹ bá ti kú. ṣàmọ̀ pé àwọn kan wà nísìn bí àfa oníláwà ní pupa mo ní àfa yẹn ò ní sense o ṣùgbọ́n irú wọn máa ń gbà wọlé láàrin wọn ní ìwọ tí o bá ní sense ó ní gbà ọ̀rọ̀ Lizzy yẹn wọlé. Mọ̀ nǹkan tó ń pè lágídí jọ̀lọ́f èèyàn mélòó ló mọ̀ nǹkan tó ń pè lágídí jọ̀lọ́f. Girls high school àwọn kan wà ní wọ́n ní girls high school kan wà ní Ìyànà Pájà àǹtí ó bá wá rántí tó bá rántí pé èèyàn kan ní girls high school wà ní Ìyànà Pájà èèyàn kan ló kàn ó ṣeéṣe kó jẹ́ pé èyí tó lọ nìyẹn ṣáà pé mo sọ pé iwájú exam board ìyá ẹ gbé níwájú exam board tó bá mọ bí NYSC camp yẹn wàá rí exam board lẹ́gbẹ̀ẹ́ NYSC camp iwájú ẹ̀ wọ́n ní ilé alámọ̀ kan wà ń bẹ̀ ìyá ẹ gbé bẹ̀ and nígbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ ìyá ẹ̀ náà bó ṣe máa ń jà kiri rẹ̀ wọ́n máa ń tilẹ̀kùn wọ́n ní wọ́n máa ń tilẹ̀kùn mọ́ ni mélòó la fẹ́ sọ tafẹ́ pé ta ló máa gidi jọlọ́ọ̀fù járe ẹ̀yin náà máa gidi jọlọ́ọ̀fù agidi jọlọ́ọ̀fù ó dùn bàjẹ́ wọ́n á bá wa kó egungun sí wọ́n á kó egungun sí láàrin kò ń ṣe oúnjẹ àwọn Yíbò kò ń ṣe oúnjẹ àwọn Yíbò so arákùnrin wọn ní state high school wà ní Ìyànà Pájà girls high school wà ní Ìyànà Pájà sórí pé ọ̀rọ̀ yẹn ń sìn ó ti ń jọra wọn èmi ti ń sọ pé iwájú exam board ni wọ́n ń gbé sórí pé ọ̀rọ̀ yẹn ó ti ń jọra wọn òun ni Lanre ń sọ yìí tó ń confirm ọ̀rọ̀ tá a ti sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tá a ti sọ tẹ́lẹ̀ ni Lanre ń confirm yìí Lanre à ń gbọ́ ẹ mo ò ní gbọ́ kú ẹ jàre ó yá à ń gbọ́ ẹ. Abájá ìsìnkú nígbà wọlé. Ọ̀ nígbà o. Láti ọmọdún mẹ́rin tí wọ́n ti yóò kárí 7 years. Yóò tọ́ wa ní o. Yóò tọ́ wa ní. Bẹ́ẹ̀ni. Yóò tọ́ wa ní. Nígbà tó ní o. Yóò tọ́ wa ní. Ó ní wọ́n jọ tọ́ wa ní. Ó náà wọ́n dẹ̀ jọ ń ru irá àwọn kiri. Ọmọ ẹ̀gbọ́n bí ọmọ àbúrò bí lọ́wọ́ méjèèjì. Ṣé mọ̀ pé Lanre ò pé méjì lọ́wọ́ ìyá tó bí lọ́wọ́ bàbá tó bí Lizzy náà ò dẹ̀ pé méjì lọ́wọ́ àwọn tó bí Fayati náà òun náà ò dẹ̀ pé méjì lọ́wọ́ Lizzy Anjorin Lanre náà bímọ òun náà ní ọmọ kan mo rò pé Kẹ́hìndé tó jẹ́ ìyàwó Lanre òun náà bímọ kan fún that is ẹyọ kankan that is ó ṣeéṣe kó wà hereditary ṣe mọ̀ pé àwọn family kan wà tó yẹ pé wọn ò ní bí ju ẹyọ kan lọ tí àwọn bá máa bí ẹyọ kan ni tí bàbá tóun náà bá máa bí ẹyọ kan ni táwọn àwọn èèyàn náà bá máa bí ẹyọ kan ni so ó máa ń wà bẹ́ẹ̀ ṣé ń gẹ̀ẹ́tì mi so ọmọkùnrin ó ń sọ pé Lizzy pé òpùrọ́ ni àwọn mọ̀ pé òpùrọ́ ni tẹ́lẹ̀ o ẹ̀yin náà ṣàmọ̀ ó ti wá purọ́ bíi pé tóun bá fẹ́ ṣe ṣó mo máa ń sọ pé kóun mówó wá gbogbo ìgbà òun á ní kí n mówó wá kó àkóhun tó ṣe ṣó yẹn mo gbọ́dọ̀ sanwó ni ó ti wá síbi ó ní monetization òun ó ní mo kó gbogbo monetization òun gbogbo ẹ̀ náà irọ́ ni gbogbo ẹ̀ ọmọ ẹ̀gbọ́n bí ọmọ àbúrò bí làwọn méjèèjì ń sìn Lanre náà ń sọ pé òpùrọ́ ni ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ìyá òun ọmọ ẹ̀gbọ́n bàbá òun kókùrọ́ ni ó yá máa gbọ́. nígbà tí ó máa sọ̀rọ̀ nínú àwọn nǹkan tí ó sọ torí ó fẹ́ justify pé passport tí Lanre tóun dìmú yẹn òun mọ̀ ọmọ dìmú ni ṣé mọ̀ pé ìkà èèyàn lórí pé ọmọ yìí ní visa lórí passport yẹ according to Lanre ó ní visa Idumota ló wà lórí passport òun gbọ́dọ̀ seize ẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó torí kò yí ẹ sórí visa àwọn ìlú tí Lanre ní ó wà lórí passport yìí àwọn èèyàn máa ń fi any amount ló máa fi ń wà
ẹlòmíì ó lè ti sọ 2 million síbì kan wọ́n ní mọ̀ fún wọ́n tún ní èèyàn kan ṣe ń bì kan á tún kó 2 million bẹ́ẹ̀ any amount ni wọ́n máa fi ń wá àwọn kìíní. bọ́n torí pé ó fẹ́ justify ìdí tó fi seize passport yẹn ó wá kúrò pé òun àti ó gbé Azeez Ìjàdùọlá wà bí Azeez Ìjàdùọlá ó ní wọ́n wá jí góòdì òun à ń gbogbo nǹkan tó ń sọ ìkùsí evidence fún mo ń torí pé abatẹni jẹ́ ni ìkẹ́ èèyàn ni ọ̀dájú ni ànàdájú èèyàn ìkẹ́ èèyàn anything ló lè fi parọ́ mẹ́yàn ó ní wọ́n jí góòdì òun torí ó fẹ́ yẹ kí ẹ wò ká olè ní Lanre ṣó mọ̀ pé nǹkan tó sọ fẹ́mi tẹ́mi sì ń sọ̀dọ̀ ọ̀la ni pé ó ní Lanre ń jalè ó dẹ̀ ní bàbá Lanre ó fọ́ lójú pé nítorí ìka owó ẹ̀ gbogbo ẹ̀ tí ń ṣòun sí pé òun náà sọ ó ní bàbá yẹn wọ́n ṣèkà fóun kò sọ fẹ́mi pé Lanre jí góòdì ó ní ó lọ jalè ń bì kan wọ́n wá so wọ́n nà á gbọ́ngbà tó máa sọ fẹ́yìn sìn ó ní góòdì ni òun àti Azeez Ìjàdùọlá jọ jí tá ló mọ̀ pé irọ́ ló ń pa ṣó ń gbọ́ ó yá Lanre à ń gbọ́ ẹ̀. ọjọ́ gbọdọ̀ láti ṣàṣẹ mi ẹ̀sẹ̀ sọ girama tó tó láti ọmọdún méjì títí mo fi jáde primary school láti primary school mo sí nínú secondary school. nǹkan tí ó dẹ̀ ń sọ yìí tó bá wo ìgbà tó ń sọ ọmọdún méjì ní girama ti ń sọ nígbà tá a dẹ̀ ń sọ yìí 1983 83 84 85 87 88 89 probably ní 1989 sí 1990 ó bẹ̀rẹ̀ primary school and bí a bí 1996 ó ṣetán ní primary school àwọn bẹ̀rẹ̀ pé gbogbo ògbà yẹn ibo ni Lizzy wà ibo ni òun wà nígbà yẹn and tó bá dẹ̀ wọ 1995 sí 2000 ajáde àbí 2001 or 2002 arákùnrin ní ọ̀dọ̀ ìyá òun lòun wà ìyá òun ló tóun fi jáde secondary school ní yẹ bóyá yẹ 2000 or 2001 or 2002 kò lè ju range tó fi jáde yẹn bí range yẹn náà ló máa wà range yẹn ni ó máa wà à ń gbogbo ògbà yìí kẹ̀dẹ̀rẹ́ tá a bá tiẹ̀ wá sọ pé bóyá Lizzy ló tọ́ àwọn bẹ̀rẹ̀ pé nígbà tí Lanre tá a bá sọ pé bóyá Lizzy wọ́n jọ gbébì kan náà ni Lizzy ibo ni ìyá Lizzy wà nígbà yẹn ìwọ òbẹ̀rẹ̀ gbogbo ògbà yẹn ara ìyá Lizzy ò yá ìyá Lizzy ò gbádùn gbogbo ògbà yẹn tó bá tún lọ sẹ́yìn nígbà tó ní òun ṣetán ìgbà òun ìyá ẹ̀ kú 2001 ẹjẹ́ ń lọ wò kí n wà ṣọ́. Okay, ìgbà tí ìyá ẹ̀ kú ní 2019. No. Lizzy eléyìí Lizzy Anjorin ní jàre, ẹ má bínú. 2019 kọ́. Lizzy mi ló gbé jáde. Ẹ ṣe 2012 ní ìyá ẹ̀ kú. 2012 ní ìyá tó bí Lizzy Anjorin kú. Ọmọkùnrin ó jáde ní 2022 àbí 2001 2002 ló ṣetán máa gbẹ lọ. ẹ̀yin kọ́ ní primary secondary school ẹ̀jọ́ tó náà bá ẹ má gbàgbọ́ ti dá ìṣẹ́ ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. ok ọ sọ lẹ́kọ̀ọ́ pé mo gbọ́ sọ pé mo wá ní pápájà wọn mo rí mọ́tò tó páàkì lọ pé ìwọ́n sọ fún wọn pé káwọn ti kú kéde jogún àwọn ṣọ́pọ̀. ó ní lára irọ́ tí Lizzy Anjorin yìí tún pamọ́ òun ní pé ó ní òun ó wá sínú compound ẹ̀ ó wá rí àwọn mọ́tò tóun ní ó wá sọ pé òun lòun máa jogún ẹ gbogbo àwọn mọ́tò yìí ọmọkùnrin wá ní ṣé gbogbo játijàti Lizzy Anjorin sọ yẹn ó ní ṣó possible ṣá kí ẹ̀ ń sọ face to face fẹ́yàn pé
sórí mọ́tò tó wà yìí èmi ni màá jogún ẹ̀. Ọmọ yẹn náà ò sọ bẹ́ẹ̀. Ìyẹn nùkú mi ọmọ sínátù ó ń purọ́ ni. Ó ní òun ò sọ nǹkan tí ó jọ bẹ́ẹ̀ rárá. Ṣùgbọ́n Lizzy ó ní láti bàjẹ́, oníbàjẹ́ èèyàn ni. Tó bá wo gbogbo àwọn tó ń bàjà láyé, bí ẹni tó fẹ́ rí ni, ìwọ mú ẹni tó fẹ́ rí kan jáde tí ò bàjà bí àwọn ò fẹ́ ra mọ́. Wọ́n ń lọ in a very peaceful way. Wọ́n ń part peacefully. Wọ́n máa jà ṣáá ni. Wọ́n á béèrè pé kí ni nǹkan tó ń fàjà. Lọ́wọ́ láti orí ìpàdé tí gbogbo Adédọ́là ìjà yìí náà ni, Ojúmọ́tò Adédọ́là. Wo Bàjẹ́ wọ́n jà náà ni. Wo Desmond wọ́n jà náà ni. Wo Alhaji Muniru wọ́n jà náà ni. Tọ́ba wá jà ṣáwọn pé ńgbà tí Alhaji Muniru yẹn ó gbé wá sórí social media ó ti kọ́kọ́ ń sọ lórí Instagram. Nígbà tó mú mi bíi bàbá náà tó sẹ́yìn dífọ́ ní Ondo Alhaji Muniru òtòrò fẹ́ blackmail ẹ̀. Ó ní Alhaji Muniru ń dún àwọn ọmọọṣẹ́ òun. Ó ní gbogbo ọmọọṣẹ́ òun ló ti dúró tán pé ó ń dún Àríkẹ́. Wọ́n ń dún Àríkẹ́, ok. Alhaji Muniru ń dún Àríkẹ́. Right? Àríkẹ́ yìí náà ni ẹjọ́ ń gbé nẹ́ni ìṣẹ́ ẹjọ́ ń wà ẹjọ́ ń ríra yín gbogbo ìgbà ni. Bọ́n torí pé ní ti dùn báwo ló ṣe máa ń feel pé ọkùnrin kan náà ó ti jọ ọdún wa rí o. Báwo ló ṣe máa ń rí lára ẹ̀? Ẹnu ẹ̀ ló fi sọ ní Alhaji Muniru ó ń dún Àríkẹ́. Àríkẹ́ kẹ̀dẹ̀rẹ̀ ọmọọṣẹ́ ẹ ni. Ẹ̀dẹ̀jọ́ ń gbénu ilé kan náà léni ni. Ẹjọ́ ń ríra yín gbogbo ìgbà ni. Àríkẹ́ máa wò lórí ẹ̀ pé èmi àti ṣé mọ́mì ló máa ń pè èmi àti mọ́mì àtijọ́ dógò kan náà rí. Ẹ rí bá bàṣà ni. Ẹ rí pé dọ̀tí ni. In fact, báwo lòun ṣe ń feel náà? Ìdọ̀tí ni. Òun lè má rí ẹ̀sìn kankan nítorí pé àìmọye tó máa ń sọ̀rọ̀ pé èèyàn dóko. Èyí tí Lizzy ìdólóró ọ̀rọ̀ ayé ẹ̀ ní nǹkan tó ń pè lóko kò lè ká. Torí iṣẹ́ ló fi ń ṣe. Ọ̀nà gbajẹ ẹ̀ ní pé tí ò bá ti bá ọkùnrin sùn kò lè jẹ. So arákùnrin yìí ni wọ́n jọ ṣe kí ni? Lẹ́yìn ìgbà yẹn Lizzy ò bá tún dúró. Ó bá tún jáde. Lanre náà wá jáde. Dúró Lanre. Lizzy ò dúró. Nísìnyí wọ́n ti ń frustrate Lanre. Lanre dẹ̀ wò pé kí wọ́n lọ fẹ́ ara kẹ́sẹ̀ṣẹ̀ mọ̀ pé Abẹ́òkúta ìdí ìrókò ni Ògúnlẹ̀pọ̀ ń bẹ̀ kan. Ó ní ìkọ̀ọ̀kan nu wọn wá fara káṣá àwọn ò ní fara káṣá o. Lanre àwa wà lẹ́yìn ẹ̀jà rí. Kò ní bẹ́ẹ̀ ni Lanre bó ṣe rí nìyẹn mò ń gbọ́. Lanre ìwọ náà tó o bá ń gbọ́ mi máa wò mọ́ at least onífọ̀nù ń sìn kọ́ wọ́n máa bẹ́ẹ̀ tó o bá tiẹ̀ ní dátà wá bẹ̀ mí máa fún ẹ ní dátà bọ́n bá ṣe ń gbé wá ni kó má gbé fún wọn. Jọ páàtì kan wà bàbá Lizzy Anjorin èmi ti táyà láti jẹ́ adopted daughter báwa ibo ni bàbá ẹ̀ wà gan. Ó yá. Ẹ bá yẹ ká tún wẹ̀rẹ̀ bọ́ ẹ kó mi ò gbàgbọ́ àwọn tó gbé mo pààyàn lójú ní bó ti pààyàn ẹ̀yin náà pààyàn láyé ẹ̀ náà pààyàn láyé ẹ̀ láyé bàjẹ́ ọmọ Nàìjíríà. Eléyìí kọ́ mo fẹ́ gbọ́. Irọ́ mo ń bọ̀ jọ. Ibi mo fẹ́ gbọ́. Ṣẹ́rí Lanre jẹ́ ẹ̀mọ́ oore. Ó yàtọ̀ sí Lizzy Anjorin kò ń mọ oore. Ìwọ wo for example ń sè. Ẹni tó mú lọ sílé babaláwo ibi tó ti sín gbẹ́rẹ́ sábẹ́. Nígbà tó máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ̀ láìdání ó ní ó kidnap òun ni. Bẹ́rẹ́ tí ó fi ń ṣaṣẹ́wó kiri. Ẹni tó mú lọ sí ilé babaláwo tó ti sín gbẹ́rẹ́ sí kò mọ oore pẹ̀lú ẹ̀. Adédọ́là kò mọ oore pẹ̀lú ẹ̀. Desmond kò mọ oore pẹ̀lú ẹ̀. Desmond kẹ́dẹ̀rẹ́ òun jẹ́ bíi píkà. Mo ti sọ̀rọ̀ yìí ṣé mo pé yahoo ni Desmond. Yahoo kẹ́dẹ̀rẹ́ wọn ń dáṣẹ́ ṣe. Wọ́n máa ń ní píkà irú yahoo tó bá wá láti Nàìjíríà ń sìn. Wọ́n máa ń ní píkà tó yẹ pé tí wọ́n bá ṣòwò yẹn sí píkà. Píkà tó bá dẹ̀ ṣe sí ó gbọ́dọ̀ dúró déédéé. Kó má jẹ́ pé nígbà tí wọ́n bá ń trace owó yẹn wọ́n á trace ẹ̀ wọ́n á padà gbé ẹni yẹn. Right? Pé wọ́n á padà gbé ẹni yẹn. So torí Lizzy Anjorin ó register company mẹ́. Right? Whatever tí wọ́n bá ṣe sórí company yẹn wọ́n lè gbé òun máa sọ fún wọn pé transaction ni òun ò mẹ́ni yẹn ẹni yẹn kò rajà ní ọwọ́ òun ni. Nígbà míì wàá rí pé ẹ máa sọ pé bí ó ní aṣọ púpọ̀ nínú ṣọ́ọ̀bù tí kò ń tà. Ó gbọ́dọ̀ ní aṣọ púpọ̀ nínú ṣọ́ọ̀bù
nítorí àwọn yahoo tó ń ṣiṣẹ́ fún torí tí wọ́n bá ṣe owó sí àkáǹtì ẹ̀ ó gbọ́dọ̀ ní ọjà tó sọ pé wọ́n rà lọ́wọ́ wọn ẹ̀yin kan wò pé ó ní aṣọ kò ra àwọn léèsì kan 1970 láti lò ìdí tí àwọn kinní yẹn fi ń wà ń bẹ̀ nìyẹn mò ń já ẹni o torí pé ìdí tó fi ń wà ń bẹ̀ nìyẹn torí pé torí àwọn yahoo tó ń bá ṣiṣẹ́ ṣé o ti yé ṣọ́rọ̀ yẹn ti yé ẹ jẹ́ ń ṣe bí Lizzy ṣọ́ ọ̀rọ̀ yẹn yé yín má gbọ́ lọ. ọmọ yìí ní kí wọ́n bá òun wọ̀ ọ̀nà Lizzy Anjorin pé ó ń ba òun ní orúkọ jẹ́ pé kí ọmọ Nàìjíríà alákọ̀ọ́kọ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà ẹlẹ́nkejì ó ní Lizzy Anjorin ń bò òun lórúkọ jẹ́ tó kò yà wá lẹ́nu o bó ṣe máa ń bọ̀ àwọn èèyàn lórúkọ ní ẹni tí ó fẹ́ tó jẹ́ kú ẹ̀ tó játa ẹ̀ tó jẹ́ yọ ẹ̀ ó bá àwọn lórúkọ jẹ́ náà ni èyí tó mú lọ́lé babaláwo nílé baba Ṣàngó ní Ṣàngó ó bá lórúkọ jẹ́ náà ni ó ní ká ló ṣe fóun gbogbo ẹni bá ti ràn lọ́wọ́ láyé ó máa ń bá àwọn lórúkọ jẹ́ ni so kò yà wá lẹ́nu náà ó ti wá ṣe fún ẹbí ẹ̀ ń sìn ẹbí ẹ̀ náà wá ń jáde pé kí wọ́n bá wọn wọ́n ọ̀nù Lizzy Anjorin pé kó stop láti máa bá òun lórúkọ jẹ́ má gbọ́. ó tó gẹ́ enough is enough wọ́n parọ́ mẹ́mi pé èmi mọ̀ ògbóyó mo ṣàyọ̀pá mo ń lálọ́dún mo gun lọ́bẹ̀ lẹ́mi jẹ́ pé mi ò yà ń bíléèdì lẹ́mi jẹ́ pé ó ní bóun ṣe wà yìí òun lè ní pátá o ó ní òun ò yàyàn bíléèdì rè ṣé mọ̀ pé ara àwọn irọ́ tí Lizzy ń pa ní pé ó pààyàn ní ó pààyàn ní ó fẹ́ yẹ kí ọmọ Nàìjíríà wò pé ọmọ burúkú ní àpààyàn ẹja sá fún ẹja máa ràn lọ́wọ́ níbì kan ó tiẹ̀ tún wá sọ pé ìwọ tí gbogbo àwọn èèyàn ní ìwọ tó bá ẹlòmíì ó kọ ẹlòmíì wọn ò ràn lọ́wọ́ tí tó bá mú owó ẹ tó bá fi ran ẹlòmíì lọ́wọ́ ó ń sọ pé Lanre pé ẹlòmíì àjálù akọ máa bá ní kò ní mọ bí tá àjálù irọ́ ló ń pa ọ same way tó fi sọ kí wọ́n má lọ wo movie Fúnkẹ́ Akíndélé kọ́ má lọ wo movie Tóyìn Àyìnmàkù pẹ̀lúmi akọ lọ wo movie ni nǹkan ara máa dàrú the same way náà nìyẹn right bọ́ ọmọ Nàìjíríà ò gbọ́ ọmọ Nàìjíríà máa ń ṣe nǹkan especially tí Lizzy bá ń báyàn jà ọmọ Nàìjíríà pẹ̀lú gbogbo nǹkan wá wò pé ẹni tó ń bájà yìí because tóun bá ń báyàn jà ó máa ń rí dínkù wọn bẹ́ẹ̀ ni pé wọn ò jẹ́ kankan ni a máa wò pé ìgbà kan wà ó máa ń lo language pé ọwọ́ wo ló bí yín nígbà táwa ń ṣiṣẹ́ ibo lọ́wọ́ ìyá ti yín wà ó máa ń lo language yẹn gan àwọn èèyàn máa ń wò pé irú language òṣìwọ́ lọ́mọ yìí máa ń lò yìí nígbà tẹ́yìn ń ṣiṣẹ́ ibo lọ́wọ́ ìyá tí wọ́n lọ ó lò fọ́mọ kan náà lórí Facebook and I'm very sure ọmọ yẹn máa happy pé kò ní sinmi ń sìn ẹ máa gbọ́ lọ. sọkùnsọkùn ẹ̀jẹ̀ pàmílẹ̀ dànù ẹ̀ lọ́sọ̀ bí náà bímọ sí ẹ̀jẹ̀ dùrọ̀ òun kú òun bí ìjẹ̀ pàmílẹ̀ dànù tẹ́bà ní kọ̀ọ̀kan sọmọ ẹ̀jẹ̀ lọ sọ kọ́míkẹ́ lọ ṣiṣẹ́ yín ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣe. kò níṣẹ́ mọ́ Lanre blogger ní sìn defamatory blogger pé oríṣiríṣi o ṣùgbọ́n òun defamatory blogger ni wọ́n tó fi ń jẹun nìyẹn ìwọ náà wọ́n ń sìn ojoojúmọ́ ló ń wà sórí social media níṣẹ́ owó rà and again tó bá kò lè mọ̀ Lanre pé kò níṣẹ́ mọ́ torí tó bá ń wọgbó lọ yẹn ó kàn ń wọgbó lọ ni kò sẹ́ni tó rà torí àwọn èèyàn ready láti ra ilẹ̀ ìpè àwọn èèyàn trust ẹ̀ débi pé wọ́n wá ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá believe pé kò rin oògùn mọ́bẹ̀ tá a máa gba àrísìkí àwọn èèyàn trust ẹ̀ bẹ́ẹ̀. wo Lizzy Anjorin tá à ń sọ yìí mò ń bọ̀ àná ń ké lórí monetization kí ọmọ sunkún lọmọ òríró ẹ̀rí kó lè mọ̀ pé kò ní sẹ́mọ́ ni ọmọ ń sọ fún ẹni o mò ń bọ̀. mò ń bọ̀ mo fẹ́ mú kó lè mọ̀ pé kò ní ṣẹ́ mọ́ tí kò bá wá sí online kò ní jẹ. báwo ẹ̀gbọ́n mo ń try láti hàdẹ ń sìn kò wá gbé wá pé privatize account yẹn ṣe sà mo ti rí. ìyẹn kọ́ mò ń bọ̀. sọ́rí ibi máa wo bí yìí o sọ́rí ngbà yẹn mo tẹ̀ ti sá fún un torí ọ̀rọ̀ ẹ̀ ò bá tèmi mu mọ́ ó bá wa mo á ní kẹ́ni ẹ̀ sẹ́ǹtẹ̀sì torí mo busy wọ́n ní kẹ́ni ẹ̀ dẹ̀ ṣe kí ni kó introduce ara ẹ̀ ṣógẹ́ ìtẹ̀ ń sìn bọ́ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn
Mo ń bọ̀, mo ṣe ń kà ni o, mo ń bọ̀. Kó ẹ káàárọ̀ sà, tẹ́ bá jẹ́ kí n mọ̀. Sori pé wọ́n ọmọ burúkú tó ń bù mí yo. Sori pé káàárọ̀ sà ni. Kó ẹ káàárọ̀ sà, tẹ́ bá jẹ́ kí n mọ̀. Mo ń bọ̀, ibẹ̀ kọ́ mo ń lọ. Ọ̀dọ̀ orí péjì tẹ́ fún mi gbà ni mo ti. Sori pé nígbà tó máa kúrò mọ́ mi, ó ní mo jí péjì òun. Gbọ́ nǹkan tí ó sọ ń bì. Ọ̀dọ̀ orí péjì tẹ́ fún mi gbà ni. Ó ní orí péjì tí mo fún òun gbà yẹn. Orí péjì tí mo fún mọ́ òjí péjì ẹ̀. Sori pé oníbàjẹ́ ni ẹbí ẹ̀ ń sìn Lanre, mo ń bọ̀. Ti ṣe ìyẹn Warriors TV yẹn. Mo ń bọ̀. Ibi tí mo ń lọ kọ́ nìyẹn. Ibi tí mo ń lọ ni. Ibi tí mo ń lọ ni. Ó ní ìwọ náà máa gbọ́. Ó ní please we need to talk. The account you put in that bed has been receiving money. Ó ní ibi tó ti bẹ̀rẹ̀ ni ọ́. We need to talk. The account you put there has been receiving money. Ó ní mo ń ṣàlàyé fún ẹ Lanre máa gbọ́ kò níṣẹ́ kankan. Wo ẹjọ́ tó máa ń rò ló fi ń bọ̀ rẹ̀. Ó ní I've never received one kobo from the page in my life. Ibi tó ti bẹ̀rẹ̀ ni ọ́. Ó ní mo jí monetization. Ó ní they allege me of collecting monetization in one of the court letter. Ṣé ò ń gbọ́? Ó ní wọ́n sọ pé nínú kóòtù tóun lọ nítorí nǹkan tó fà ní pé nígbà tí ó lọ sí ilé ẹjọ́ lára irọ́ tó ń pa ní pé wọ́n fi òun gba monetization. Àwọn náà bá ní rárá o, ìwọ náà ń gba monetization lọ́dọ̀ ọlọ́pàá, lọ́dọ̀ ọlọ́pàá ní Nàìjíríà bí akọ́ọ̀tì ni. Ó yẹ ní wọ́n fòun gba monetization, wọ́n forúkọ wọn borúkọ òun jẹ́, wọ́n fi ń gba monetization. Àwọn èèyàn ní rárá àjọ ń gba monetization ni. Ó bá sẹ́ǹdì eléyìí pé wọ́n ní wọ́n ti gbowó eléyìí. Ó sẹ́ǹdì eléyìí pé wọ́n ní wọ́n ti gbowó eléyìí. Ó sẹ́ǹdì eléyìí pé wọ́n ní wọ́n ti gbowó eléyìí. Èmi náà ní èmi ò gbowó. Sorry, mo ní I don't receive any money in my account. Money I will call you. Sorry. Mo ń try láti sọ fún ẹ Lanre pé máa wo, mo ń bọ̀. Lórí ọ̀rọ̀ owó yìí náà, níbi kan tún ní, please call, it is very urgent. Lórí monetization. Máa wo, mo ń bọ̀. Ó ṣà ń send oríṣiríṣi, òun ti make ẹyẹ báyìí. Kó lè mọ̀ pé monetization ló fi ń jẹun. Òun ti make ẹyẹ báyìí. Ẹgbọ́n wọn ò tí ì rówó igba, mo ní mi ò gbowó kankan. Ó bá tún wọn gbọ́ tó ibi tó ká lára dé, ó ní this is pure wickedness. If I can't get this yẹn ní gbé owó yẹn. Ó ní this is pure wickedness. Èmi ló ń sọ pé mo wicked òun o. Ó wá ní ṣòtìrí ó ní upon all my pains. Ẹ wá bèrè pé pain ni wo, òun jáde láàárọ̀, òun jáde lọ́sàn-án, òun jáde lálẹ́. Nǹkan tí ó ń pè ní pain ni ẹnìyẹn. Nǹkan tí ó ń pè ní pain ni ẹni pé adúrò bóun ṣe ń ṣe àìsàn, òun jáde láàárọ̀, òun jáde lọ́sàn-án, òun jáde lálẹ́, kóun máa rí owó yìí gbà torí èèmù tó fi ń jáde Lanre dúró ọ̀rọ̀ yín ká mi lára. Èèmù tó fi ń jáde òun ní nítorí monetization. And initially kẹ́dẹ̀rẹ́ nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, ó ní òun ò tajà kọ́kọ́ mọ́, wọ́n ti bá ọjà òun jẹ́. Mo ní okay, ṣàmọ̀ pé ńgbà yẹn ó mọ̀ èmi bíi bàbá. Tó bá ti gé wá báyìí, mo ò ní mọ̀ pé òun ló lọ wájà wá. Màá tún wò pé wọ́n dẹ̀ ń fi ìyà jọ ọmọ yìí. Mo ò ní mọ̀ pé òun ló ń fi ìrùfọ́n náà. Ẹ̀ẹ́dẹ̀ fọmọ ẹ fẹ́ pa ni, èmi náà ṣe bí bàbá ẹ fẹ́ pa ni, mo ní yẹ̀gẹ́ pa. Òun ló dẹ̀ lọ ń fi ìrùfọ́n náà. Mo bá ní ó ní òun ò ta 10 kọ́bọ̀ mọ́. Ó ta 10 kọ́bọ̀. Okay. Ṣé bí péjì ẹ ó lè má gba monetization tí n bá purọ́ káyé má dà. Ó ní òun ò ní ìdí ẹ̀. Ẹni tó ní òun ò ní ìdí ẹ̀ yìí, òun ló tún wá padà wá bá mi pé ẹ̀gbọ́n òun ní owó yẹn ń lọ sí àkáǹtì mi. Pé ní í pọ̀. Ṣẹ́rí tí n bá gba owó náà máa ní mo gbà. Mo dẹ̀ jáde ń bì, gbogbo yín náà lẹ́rìí tí mo ní ṣẹ́rí owó yìí, kí ni wọ́n kọ́ bẹ̀? Not paid. Mo mọ̀ ó ti parọ́ yẹn bí after 1 month ó ti parọ́ ní mo kọ̀ wó pé jẹ́ mo ṣáà rí kí ní yẹn pé not paid. Kan tí mo ń try láti sọ ni pé ìdí tó fi ń jáde
ẹ̀yin ará TikTok ẹ má bínú wọ́n bọ̀. nǹkan tí mo ń try láti sọ ni pé ìdí tó fi ń jáde lójoojúmọ́ òun ni pé kò ń ṣe pé nítorí pé bí ó nífẹ̀ẹ́ àbí wá jà fẹ́yàn kan àbí nítorí wọ́n ń fìyà jẹ òun náà fẹ́ máa gbowó Facebook ni ẹ̀yin náà ṣáà rí gbogbo èyí tó sẹ́ǹdì sí mi ó rí pé tó bá lè sọ ilé yìí ó yẹ kí n tẹra mọ́ ni o òun ni àti pé ọ̀rọ̀ tó bá kàn tó bá ní ọ̀rọ̀ tó bá kàn mẹ́ni tó bá ti wá fún mi mo ní wá fún wàá rí pé ló pa púpọ̀ nù gbà àwọn tí wọ́n dá sí ọ̀rọ̀ ẹ̀ akọ̀dédé gbẹnu síbẹ̀ nítorí pé ó ní láti fìdí family ẹ̀ pẹ̀lú monetization ọ̀rọ̀ tí ò kàn ó kàn máa dédé gbẹnu sí ìwọ náà wò ó wò pé owó lélẹ́yìí ìwọ náà wò 1,400 and something ó wò pé tóun bá lè pẹ́ léyìí tóun bá ń jáde lójoojúmọ́ òun á pàjù yẹn lọ lára ẹ̀rín tí mo fẹ́ ní kò ń ṣe pé wájà fún nǹkan kan kò ní any just cause tó fi wájà òun ní pé nítorí pé ó wò pé òun ní láti búyàn kóun bá yé àwọn èèyàn kan jẹ́ láti gba monetization mo máa play fídíò kan sínsìn mo ń bọ̀ 1 minute ló kù ok mo ń bọ̀. Oya ìwọ tún gbọ́ for example nsìn gbọ́ voice nsìn kò wá wò pé bóyá ìtorí bí ẹlòmíràn máa ní torí wọ́n ṣẹ́ ni torí ẹ̀ ló ṣe ń ṣe ṣó fún ọ fẹ́ gbára ẹ̀ lánì kí o má sá fún búlì ẹni kí o má sá fún búlì ẹni tó wọ́n ń búlì ńkọ́ tó wá sọ sọ́ndà pé mò ń gbèjà ara mi wọ́n gbọ́ lára mission ẹ̀ lórí social media má gbọ́ lára mission ẹ̀. concept kan ní mo fẹ́ ṣe tí n kò ní tí àbámú ẹ̀ sábọ̀ dáadáa ṣùgbọ́n tábìlì máa wà ní náà ó máa wà ní tòbí tó wáyé àdìdẹ ìkó. máa gbọ́ ọ̀rọ̀ ṣọ́mọ̀ pé ẹni tó wá jà fún rẹ̀ ó ti mú concept kan wá láti wá ní torí wọ́n ń búlẹ̀ ẹbí mi ni mo ò nígbà wọ́n ti fẹ́ jẹ́ ń kú tí mo ò bá dáhùn torí wọ́n ń búlẹ̀ ẹbí mi ni mo ò nígbà máa gbọ́rọ̀ yẹn lọ. irú ìwọ tó máa ṣe educative show wáyé tó máa ṣe educative show ṣọ́ máa ń wò ẹ́. gbọ́rọ̀ yẹn dáadáa ó ní tó wá ń bèrè lọ́wọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ yìí pé tó bá ń ṣe educative show ó ní sọ̀wọ́n èèyàn máa wá ń wò ó so òun náà understand pé kọ́wọn èèyàn lè wá wò òun gbọ́dọ̀ ya wèrè táwọn èèyàn bá ti wá wò the more báwọn èèyàn bá ṣe wá lówó ṣe máa wọlé ó ń bèrè lọ́wọ́ àlùjọ yìí pé ṣó ń ṣe educative show ó ní sọ̀wọ́n èèyàn máa ń wò ó ní rárá ìyẹn ní rárá máa gbọ́ ẹ wá bèrè pé ṣé èyí tóun ń ṣe ń sìn ṣe educative show ni èyí tóun ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe ó wà educative kéèyàn gbé agolo wá kó wá máa ṣépè fáwọn èèyàn ṣé wà educative àbí kéèyàn wá máa ṣépè ní gbogbo ògbà ṣé wà educative máa gbọ́ lọ. òtẹ́sàbọ̀ bá bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́yàn kí ló máa ṣẹlẹ̀. ó ní máa gbọ́ ó ní tẹ́sàbọ̀dì bá ti ń parọ́ mọ́yàn kí ló máa ń ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn á lọ wò ó the same concept ló wọ́n wò pé òun ní láti máa parọ́ mọ́ àwọn èèyàn láti káwọn èèyàn kóun lè rí views káwọn èèyàn wá máa wò wọn and the more bó bá ṣe rí views á ṣàròwó ń bẹ ọ̀nà ọgbà tó fi ń jẹun nìyẹn tó bá ní ọ̀nà owó ló fi ń jẹun òun ní gbé ó ní láti parọ́ mọ́ àwọn èèyàn ṣé bóun lè bí ẹ jáde ń sìn tó ní ẹyẹ parọ́ mọ́ mi mọ́ ẹyẹ parọ́ mọ́ mi mọ́ máa gbọ́ lọ. God, we have to destroy the support. ọgbọ́n mi mo lọ sórí social madness mo ṣó tó ti ṣe fún mi ṣe nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàwọ́ àjà yẹn nígbà tá láti tó sùn láàrin mo wá lọ sórí social madness mo lọ sórí ìwà tí máa gbó tí mo ń gbé jáde kéékèèké tí ò bá sí ọlọ́run tó kọ́ ilé náà kékeré ní ò bá ti wú ẹ̀dá tó lè jáde bẹ́ẹ̀ ni wọ́n fèsì ọmọ ọlọ́run tí ò ṣe tí ò ní tó bí títí ní gbọdọ̀ fi rí èèyàn fẹ́ sílẹ̀. ó ní ẹ̀yin tẹ́ ẹ máa ń bèrè pé Lizzy nìkan mo máa ń sọ fún yín pé ṣẹ́rí Lizzy èmi àti Lizzy a ní skọ́ọ̀sì tiwa ọ̀tọ̀ ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú anybody àná wá sọ̀rọ̀ kan bí ó ní ẹ̀dá tí ó yẹ pé gbogbo ìgbà láwọn máa gbé ọmọ lọ́mọ ló máa gbógun tọmọ lọ́mọ right ó ní kò yẹ kíyàn fi rú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ so ìwọ tó bá ní ìwọ ò dẹ̀ fi Lizzy ilẹ̀ yóò yẹ kíyàn fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ àwọn ọmọ tó ń gbógun tì irú àwọn ọmọ Ìyábọ̀ Òjó ń sìn àtàwọn ọmọ ẹ̀ tó ń ṣépè fún tó ń lu agolé lórí ẹdún iṣẹ́ wọn yẹn ṣẹ́
irú ọmọ anybody tóun ń ṣépè fún ṣáwọn ọmọ yẹn ṣe àti rí woman yẹn Amẹ́ríkà ló wà tó bí ọmọ special need báyìí ṣé ọmọ special need yẹn ṣe òun náà ló ń sọ ó ní ǹjẹ́ ó ní kò yẹ kí èèyàn fi irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ má gbọ́ ọ̀rọ̀ yẹn lọ. orí èmi kan sọ lẹ́yìn ìdíje lọ sọ pé kò lè àndó èmi ṣùgbọ́n sọ pé kò lè àndó èmi ṣùgbọ́n sọ máa pé mi ò tètè jáde kí wọ́n á protect ẹ̀ ìgbóná mọ̀ tó ti máa wà báyìí nígbà tó bí clear wanted ṣùgbọ́n ìṣẹ́ 100,000 yìí ló pèlè ẹ̀ tó lè kó níbi bẹ̀rẹ̀ lọ́wọ́ tó fi ṣe ṣó lálẹ́. má gbọ́ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn o. ọmọlọ́lá yes you can share àní ẹ share aṣọ yìí ẹ má béèrè pé iṣẹ́ ẹ lè share ẹ share aṣọ yìí gbogbo ibi tá ẹ bá fẹ́ share ẹ share síbẹ̀ torí ọ̀rọ̀ tá à ń sọ kò ń yẹ pé à ń purọ́ mọ́ anybody Lizzy Anjorin ìwọ tó o bá mọ̀ ló mọ̀ sórí tó bá ń dì tí n bá ń dì pẹ̀lú ẹ̀ ọ̀nà pọ̀ tí ma fi ń dì pẹ̀lú èèyàn tí má rí pé òun purọ́ fún mi máa ma wẹ̀ mo dá irọ́ mọ̀ mo dá òótọ́ mọ̀ right ìgbà míì wà tí má lè fẹ́ yẹra fún ẹ máa yẹra fún ẹ láì ṣe pé bóyá ìjà wà àfi tí máa yẹra fún ẹ tó bá wò pé èmi ló kù tó fẹ́ face the same thing tọmọ burúkú yìí ṣe nìyẹn mo try láti yẹra fún ó wà wò pé kò dá sí ọ̀rọ̀ wa mọ́ you know the thing ní gbé ó wà wò pé ṣé mo pín gbà yẹn á máa sọ pé brother mi ló kù mọ nǹkan tó rí tí wọ́n fi ẹṣẹ́ rárá fi brother mi lẹ̀ èmi ló ń pè brother o ẹṣẹ́ rárá fi brother mi lẹ̀ mo máa kọ̀ máa wò because o ní o wájà fún lé ẹ̀ ilé tó wájà fún gan kò wọ́ọ̀tì nǹkan tí yàn ń jà fún ọkùnrin tó ń fi torí ẹ̀ jáde ń gbogbo ọgbà kò wọ́ọ̀tì nǹkan tí yàn ń jà fún jìgólò ni because nígbà míì wà yàn máa ń wẹ̀ nǹkan ni yàn wò pé ok ṣé nǹkan tí mò ń jà fún ìṣó wọ́ọ̀tì ẹ̀ ọkùnrin tó sọ pé ó ń jí pé ìgbà tó wà l'Amẹ́ríkà tó sọ fẹ́mi èmi nìkan kọ́ mọ́ wa lórí bó ó ní lẹ́nu tó sì ní Nàìjíríà yìí ó ti ń jí owó ẹ̀ ó ti lọ fi ń kọ́lé tiẹ̀ tí má purọ́ kí tèmi má dà bọ́ tí mo bá purọ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ tí Lizzy gbójúlé yẹ òun ló máa ṣe ṣàkàṣàkà àwa béèrè pé ṣérú ẹni bẹ́ẹ̀ tó tún jà ẹ́ lólè ṣérú ẹni bẹ́ẹ̀ ṣó tọ́ kí wọ́n máa jà fún kò tọ́ máa gbọ́rọ̀ lọ. tí àbá ń wọ́n sábọ̀dù dáadáa ṣùgbọ́n mi sábọ̀dù máa wà ní náà ó máa wà ní orí ìtura yẹn á lè dá ìkó ṣùgbọ́n nǹkan tí mi sọ ẹ sábọ̀dù ti ṣe débi wípé irú ìwọ tó máa ń ṣe educative show wáyé pé tó bá ṣe educative show. máa gbọ́ lọ. ọ̀tẹ́ sábọ̀dù bá bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. torí ṣẹ́gbọ̀n ìdí tóun fi ń parọ́ mọ́ àwọn èèyàn nìyẹn káwọn èèyàn lè wá wò ó nígbà míì wà àwọn èèyàn kan máa wò ó gbogbo àwọn ẹrọ míì tó ń pa àwọn èèyàn máa ń purọ́ bọ́ ẹlòmíì ní láti wo pé irú èèyàn wo lélẹ́yìí tó ń purọ́ báyìí irú wèrè wo lélẹ́yìí wèrè ló ń ṣe báyìí ẹlòmíì á wò nítorí pé wèrè wọ́n máa ń wo wèrè ni kò sẹ́ni tó máa rí wèrè tá gbójú kúrò máa gbọ́ lọ. God, we have to destroy the support. Ọgbọ́n mi mo lọ sórí social media mo ṣó tó ti ṣe fún mi ṣe nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàwọ́ àjàyàn ìmọ̀ tàlájì tó sùn láàrin mo wá lọ sórí social media mo lọ sórí ìwà tí máa gbọ́ ṣe mọ̀ wọ́n gbé jáde kéékèèké tí ò bá sí Ọlọ́run tó kọ́ ilé náà síkìrò yóò náà ṣe rí nǹkan kan ní pé ó dàbí ìgbà kan ni mo ṣe rí àwọn nǹkan kan wà tó wà lọ́wọ́ mi ẹ rí pé nígbà míì wà tó ń parọ́ tó ń play voice tone tèmi bá ní n bá play máa bá yẹ ẹ̀jẹ̀ tán ni gbọ́n nítorí pé ọmọ mi ni nígbà yẹn mo tún ṣì ń ṣàánú ẹ̀ ṣẹ́gẹ̀ tẹ̀ ń sìn kódà ẹ̀yàn kan pè mí pé ṣé mo mọ̀ pé nítorí tèmi làwọn fi wà lọ́dọ̀ ẹ̀ ilé tó ọkọ̀ náà èmi ò operate bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ báyìí tó bá jẹ́ pé kí n destroy ẹ̀ máa destroy ẹ̀ because tí mo rí pé o fẹ́ destroy mi mo ní káwọ́ rọ ọmọ yìí ìfù gan ṣé ẹ̀yin ò mọ̀ Lizzy Anjorin ẹni yìí ò mọ̀ ṣé mo gbọ́ àwọn kan wà láyé tó yẹ pé wàá tó bá ràn wọ́n lọ́wọ́ wàá tún máa kábàámọ̀ pé kí ló dé tó ràn wọ́n lọ́wọ́ nígbà tó ràn wọ́n lọ́wọ́
kí ló dé tó ṣàánú wọn nígbà tó ṣàánú wọn àwọn tó bá tún ṣàánú wọn wàá tún jẹ́ nù ìyá wọn. ẹ má gbọ́dọ̀ lọ. ṣé òun tó bí títí ni gbọ́dọ̀ fi wéyìn ọ̀fẹ́ sílẹ̀ torí èmi kan ṣọlẹ́ mi ti jẹ lọ ṣọ pé kò lè àndó èmi ṣùgbọ́n ṣọ pé kò lè àndó èmi ṣùgbọ́n wọ́n pẹ́ ní tètè jáde tó wá protect ẹ̀ ìbúlò mọ̀ tó ti máa wà báyìí nígbà tó ti clear 130 ṣe bí same 100,000 yìí ló pe ilé tó lè kó níbi bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣáà máa gbọ́ lọ ibi tí mò ń lọ kọ́ nìyẹn. ibi tí mò ń lọ kọ́ nìyẹn. mo ti gé mọ mi mo àti máṣe lọ wá orí fóònù kọ́lẹ̀ ti pọ̀ mẹ́ tí mi bá ìtẹ̀lé máa lọ sórí péjì máa lọ kọ́ tẹ̀. ó ti yẹ òun lè ní bẹ́ẹ̀ fi ṣe ṣó lálẹ́ nígbà tẹ́sàbọ̀dù ṣé wọn pé ọ̀rọ̀ tí mo sọ́ngbà yẹn. ṣẹ́rí ibi yìí kọ́ mò ń lọ gbogbo eléyìí ẹjọ́ ni gbogbo eléyìí nǹkan tí mò ń try láti sọ pé ó ní mission ó ní mission ṣẹ́rí nígbà tó wà lórí Instagram evil ni already ṣẹ́rí nígbà tó wà sórí Facebook òun kóun náà máa sọ̀rọ̀ lórí Facebook ó dẹ̀ wọ́n pé kóun máa hold àwọn èèyàn tó ransom lára nǹkan tó wù ni ó dẹ̀ wọ́n kó yẹ pé ṣé mọ̀ pé kéèyàn sọ pé òun ń jà fún olóṣèlú pé ẹni bá gbé olóṣèlú kan tó ń bú olóṣèlú kan àwọn máa lọ fún ó ń try láti recruit politically sa àwọn jẹ́ instrument olóṣèlú nǹkan tó fẹ́ ṣe nìyẹn òun mo fi ń sọ pé ó ti mú oríṣiríṣi wá òun jà fún lágbájá nítorí ọkọ òun lòun fi ń jà torí kíní kan lòun fi ń jà torí kíní kan lòun fi ń jà wàá rí pé torí nǹkan kan kọ́ torí nǹkan tó fi ń pariwo lórí social media lójoojúmọ́ mo ti fi ẹ̀rí ràn yín torí monetization ni báwo ló ṣe fẹ́ jẹ báwo ló ṣe fẹ́ bọ́lá tì ìdí tó fi ń pariwo nìyẹn pé báwo ni láti ṣe fẹ́ jẹun ebi o máa gbọ́ lọ pa láti tẹ́bi bá pa láti á sá lọ máa gbọ́ lọ. jẹ́ kí n yọ ọkàn kóòtù lára àlejò àti wà tẹni tó rán gbogbo yín ló máa gbèsè tí ó rántí. tí ní àbá ṣe bẹ́ẹ̀ by now láti wá fi ikú ọ̀tá ẹ̀ fún lórí social media. kò yẹ láti wá fi ikú ọ̀tá ẹ̀ wọ́n pé wọ́n ná ọ̀tá ẹ̀ wọ́n ń pẹ̀lú station tí ó yẹ. ẹnu gbélé ta sá ọ̀rọ̀ court ọ̀rọ̀ police station ògbélé ta sá tí ó ń gbọ́ mi. òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ń yọ kiri. we have to protect gbogbo àwọn tó ń ṣe speakers wa. tí ó yẹ bá mi gba fóònù nọ́mbà wọn máa fi wọ́n sínú. ó ní ṣọ́mọ̀ pé ó ní àwọn ní láti protect àwọn tó ń bá wọn sọ̀rọ̀ ó ní kó lè mọ how wicked this girl is ó ní àwọn àwọn gba phone number wọn ní kọ́kọ́ má túbọ̀ lọ. ok màá bá àwọn yẹn sọ̀rọ̀ ẹni kí àbẹ̀fẹ́ kó follow page yẹn wọ́n fẹ́ mọ orúkọ tó follow page yẹn sọ́dọ̀ àmàlẹ́ sọ́dọ̀ àdéhùn máa lè access ẹ̀. ẹ máa tẹ̀sí whatsapp gbogbo àwọn speakers wa gbogbo àwọn tó bá wà Nàìjíríà ká máa múlé wọn. ó ní àwọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ ó ní gbogbo àwọn tó wà ní Nàìjíríà àwọn gbọ́dọ̀ mọ́lé wọn kí nìdí wàá bẹ̀rẹ̀ pé kí nìdí tó fi fẹ́ mọ́lé wọn ìdí tó fi fẹ́ mọ́lé wọn ni pé ó mọ̀ pé wọ́n wẹ́ ọ̀dí ọ̀dà nínú wọn á padà fi òun lẹ̀ á lè fi ọlọ́pàá tẹ́tì wọn á lè ṣe kí ni a lè fi ọlọ́pàá a lè fi tírẹ́tì wọn àbí kó lọ fi gbé wọn máa gbọ́ lọ. àwọn wa kó wọn sí ọ̀dà lọ́ọ̀yà wa. ó ní àwọn máa wo báwo ni ọ̀rọ̀ Facebook tó ṣe ń involve o ẹ̀ ń sọ̀rọ̀ lórí Facebook ò ń bú àwọn èèyàn wọ́n ń bú ẹ àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀ kó wọn sọ́ńdà lọ́ọ̀yà yẹn fún purpose wo pé àwọn tí wọ́n ń support yẹ wàá mọ́lé wọn wàá gba phone number wọn wàá wá kó wọn sọ́ńdà lọ́ọ̀yà yẹn nǹkan tó ń try láti ṣe ni pé bí ó fẹ́ mú ọ lẹ́rú tó bá mú ọ lẹ́rú ibi tí wọ́n bá ní kọ́ lọ máa lọ ibi tó bá ní kọ́ máa dé wọ́n ní débẹ̀. The same thing tó ṣe fún Alábìkẹ́ yẹn náà nìyẹn at the end of the day àwọn afẹ́ fi ọlọ́pàá á máa fi intimidate wọn. ọ̀rọ̀ pé òun bú àwọn èèyàn wọ́n bú ẹ òun bú wọn wọ́n bú ẹ kí ló ń fa tó fẹ́ fi kó wọn under lọ́ọ̀yà wọ́n á wá lọ sáyìn fún àwọn àtọwọ́ bọ̀wé máa gbọ́ lọ. ó wá ní torí fracas kan ó wà nínú fracas torí àtẹ̀pọ̀ yẹn lè ní òun ò jẹ́ fracas pé òun gbèjọ ọkọ̀ òun ní wẹ̀ á máa sọ fáwọn tó gbọ́n but ó wá ní nítorí fracas kan lòun fi kó wọn jọ o bọ́ńbọ̀
ó ní òun ò kó wọn jọ nítorí fracas o wọ́n á bèrè pé kí ni ìdí tó fi kó wọn jọ. ó ní ìdí tóun fi kó wọn jọ ni pé ṣé mọ̀ pé òun ló ní kó welcome òun sí fracas torí fracas ń dùn mọ́ máa gbọ́ lọ. ìyí lè má níṣẹ́ káàdì ẹ̀rí ìyàn tó fẹ́ fún níṣẹ́. ó ní ìmí inú wọn ó lè má níṣẹ́ wo bó ṣe ń manipulate wọn. ó ní ìdí tóun fi kó wọn jọ ní pé ìmí lè má níṣẹ́ káwọn wá rí ẹni tó fẹ́ fún níṣẹ́. wọ́n á béèrè pé mélòó ni ó ti fún níṣẹ́ láti ìgbà tó ti ń ja fracas. ó ní ìmí ó lè má níṣẹ́ káwọn rí ẹni tó fẹ́ fún níṣẹ́. ṣé àwọn alágbo ni ká sọ pé alágbo tẹ̀ ń tàgbò àwọn tí wọ́n ń tẹ̀lé tó bá rí wọn rí fraf ní gbogbo wọn. irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe? òun tó jẹ́ bílíọ̀nù tó ní company káàkiri ṣé bóun ló yẹ kó máa employ wọn pé ok ìwọ lọ dúró bí ìwọ lọ dúró bí ìwọ lọ dúró bí máa gbọ́ lọ. ìmí lè máa wá nǹkan ìmí lè jẹ́ single kó dẹ̀ pàdé another single ní. ó ní ìmí lára ìdí táwọn fi kó wọn jọ ni pé ìmí lè jẹ́ single kó pàdé another single ó tún fẹ́ ṣe matchmaking kò tiẹ̀ mọ mélòó ló fẹ́ ṣe tán ó fẹ́ jà fún olóṣèlú ó fẹ́ ṣe matchmaking ó tún fẹ́ jẹ́ employer gbogbo ayé pé ìmí inú wọn ó lè jẹ́ single kó pàdé another single lóyún ọ̀dọ̀ wọn wọ̀wọ́ máa gbọ́ lọ. ibẹ̀ ṣé o gbọ́ mi kọ́ sí mi sọ. it's right time èèyàn máa ṣé àwọn ìdá kan wà jẹ́ kí n ṣàkíyèsí. máa gbọ́ lọ. ní 2019 ṣé o gbọ́ mi mo fún àwọn èèyàn 10 ní ọ̀kadà. ó ní 2019 máa wọ ìdí máa gbọ́ ọ̀rọ̀ yẹn o òun fún àwọn èèyàn 10 2019 2020 21 27 years ago ọ̀rọ̀ 2019 náà mo fún àwọn èèyàn 10 lọ́kadà máa gbọ́ lọ. ní December mo fún èèyàn 10 ní deep freezer mo fi 50 bags of rice 50 bags of turkey mo ṣàfihàn ẹ̀tọ́ tó kọ̀ ṣó ń gbọ́ mi. láti jọ́ tí kéèsì ti bẹ̀rẹ̀ mi ò rí èèyàn kankan nínú kan tí mo ṣe nǹkan yẹn fún. ó máa gbọ́ ó ní àwọn tí ó mì gbé òun ṣe ni ẹni ibú ni òun ṣe ni rẹ̀ ó ní òun fẹ́ àwọn èèyàn 10 ní ọ̀kadà ó ní òun fún àwọn èèyàn 10 ní deep freezer òun tún fún ọ rice ó ní látìgbà tí kéèsì 2019 ti bẹ òun ò rí èèyàn kan kó wá support òun nígbà wọn tí ó wá kó mọ́ra yìí. wọ́n bọ̀ anyway pé àwọn tó wá kó mọ́ra yìí ó ní láti gba àdírẹ́sì wọn nítorí pé tí wọ́n bá ṣe mistake á lè fi ọlọ́pàá máa threaten wọn máa gbọ́ lọ. máa gbọ́ lọ. Now, I want to know my fans. I want to know people that can die for me so that I can go extra mile to support in àwọn ètò. Nígbà mo dáhùn yìí náà ní pàtàkì nìyẹn. Ṣé yẹ kó tí mi sọ fún ẹ? Mo lè sọ fún yín máa sọ fún Ládàá Wealth náà. So ẹjọ́ máa kóra pọ̀ ni. Ṣé ti yẹ ìwọ Ládàá Wealth àtàbẹ̀fẹ́ ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn? Ẹni ká gbèsè fọ́lù bẹ̀yẹn sọ́dà ìmọ̀ lè ti accept ẹ̀. Ó máa fọ́lù ẹ̀ sí, ó máa fọ́lù ẹ̀. Wọ́n ti gbogbo ẹ̀ lórí péjì ẹ̀. Wàá búlọ̀kù kan tó bu yẹn. Ṣé ti yẹ kó irọ́ tó bu yẹn rọ́nà pa o? Ó lè jẹ́ pé ọ̀dọ̀ tiẹ̀ lọ ti bu àmọ́ àwa ní access ṣé ń gbọ́ mà àwa ní access láti delete ẹ̀ lọ́dọ̀ tiwa owó lòun ní access láti block. Ó máa educate ẹ̀ ni. Ṣé ti yẹ? Ṣé o pé mi náà educate wọn náà nígbà yẹn? Wà ní àti bá kọ́mi àti kìnnìkan nínú. Ṣé ibi ìgbà tó bẹ̀rẹ̀ sí ní block wọn? Ṣé o kò gbé ní down there? You can't push you around anymore. A máa educate wọn ni. Obìnrin tàtọ̀ rẹ̀, ọkùnrin tàtọ̀ rẹ̀. Káwo ẹni tí ìtọ́ máa pọ̀ lẹ́yìn ẹsẹ̀. ṣé òun gbọ́ bí ó ṣe ń manipulate ẹjọ́ bó ṣe máa ń ra ẹjọ́ òṣì ẹ̀ ẹjọ́ burúkú yẹn ṣé mọ̀ tí wèrè bá wà nínú ẹ̀jẹ̀ èèyàn ẹjọ́ òṣì ni wàá kò máa rò lọ ni máa gbọ́ lọ. ṣọ́ọ̀bù yìí ó kọjá nǹkan tí wọ́n rò ṣọ́ọ̀bù yìí fún èmi fún ìwọ. míwàá gbogbo ọ̀dẹ mọ̀ pé ìdí tó fi ń ṣe gbogbo eléyìí nítorí monetization ni pé mo wá jà fọ́kọ mi mo wá jà fún gbá mo wá jà fáwọn monetization ló ń wá ẹni tó bá bú mi mo ń dá sí ọ̀rọ̀ ẹ̀ monetization ló ń wá kò sí nǹkan tó kàn mí ẹni tó bá wá fún mi ni mò ń wá àìmọye ẹni tó tí ò wá fún tó ń lọ fún wọn monetization ni. torí àwọn ẹ́sàbọ̀dì wọ́n ti ń gbòòrò gan èèyàn ní láti tètè kọ́ọ̀bù wọn ọmọ mi nǹkan sọ pé èèyàn gbòòrò pé èèyàn kọ́ jì fún iṣẹ́ ìbàjẹ́ lókòókòdùn ṣé ti yẹ wọ́n ti ń gbòòrò gan sọrí ságẹ̀ẹ́sì ṣé o ń gbọ́ mi wo bí mo ṣe kárí fún mi. wọ́n bó ṣe ń rojọ́ náà ìwọ náà wo bó ṣe ń rojọ́ ṣé délé ìbá bíìsì ṣáà máa rojọ́ òṣì báyìí. mọ ìdí ẹjọ́ yẹn ibẹ̀ lòun gbọ́dọ̀ ti rí owó torí láti máa sá lọ débi bá pa. máa gbọ́ lọ.
wọ́n fẹ́ lórí kéèsì wa ni ṣé mo right àbí mi right. ó padà dá. mo fẹ́ ṣe é ṣùgbọ́n mi mo fẹ́ build empire. máa gbọ́ ṣọ́ òun gbọ́dí ó lóun fẹ́ bíòdì sórí gbogbo òye tó máa ń parọ́ fún yà torí kíní kan ni wọ́n wá fún mi ní wọ́n wá fún mi ní èèyàn ń sọ pé òun fẹ́ bíòdì empire social media network ó fẹ́ bíòdì empire lórí afẹ́fẹ́ empire tó fẹ́ bíòdì empire yẹn gbọ́dọ̀ ní mission máa gbọ́ lọ. social media network wa ebi pé tí ẹ sábọ̀ gbàgbé níbo ìbá ti gbé olóṣèlú kan sẹ́nu. ó ní débi pé tí ẹ sábà dàbí anybody tó bá gbé olóṣèlú kan sẹ́nu ṣé òun gbọ́ mi lára mission ẹ̀ òun nígbà ọ̀nà àti jẹ́ gbogbo wọ́n wá jà fọ́kọ mi wọ́n wá jà fúngbà wọ́n wá jà fáwọn wọ́n ń bú ni mi ní wọ́n ń ṣègbà fún mi ní no mission ẹ̀ ní pé ọ̀nà àtijọ́ ọ̀nà àti mú gbogbo monetization ní gbogbo ẹ̀ sórí gbogbo eléyìí náà monetization náà ni apart from Facebook monetization ó ń wọ́n náà pé aṣọ òtà mọ́ àwọn ọmọ yahoo yìí wọ́n ṣòwò mọ́ owó yahoo ti reduce wọ́n ní òun fẹ́ build empire anybody bá gbé olóṣèlú sẹ́nu kí lòun máa ṣe máa gbọ́ ẹni tó bá ti gbé olóṣèlú yẹn á wá contact wọn tí olóṣèlú bá contact wọn olóṣèlú wọn sọ pé wọn á ṣe lọ́fẹ̀ẹ́ o ó ní olóṣèlú tó owó tó wọn bá ti wá rí nídìí olóṣèlú àwọn á wá pín ó ṣàǹgbọ́. ṣé bóun wá ń bá iṣẹ́ ẹ̀tọ́ táwa jẹ́ ni láìṣẹ́ láì. anyway lára nǹkan tí mo fẹ́ yọ ń bẹ̀ ni pé ó dàbí ibi báwo la ṣe débì ni pé Lanre ní kó lọ́ọ́ máa tajà pé ó kàn wá ń ṣe kíní kan online tí kò bá wá online láti òní jẹun ìwọ imagine àníta bá tún sọ pé báwo lè yẹn ṣe máa ó tẹ̀ tún máa ń ṣe nǹkan kan sìn tó bá ti lo 4 hours lórí social media àwọn adọ́gbọ́n ní mo fẹ́ dá customer lóhùn kẹ́ má bàa sọ̀rọ̀ pé 10 hours ló lò á ní mo fẹ́ dá customer lóhùn tí bá ti dá customer máa padà wá ó lè wá sí mi 5 minutes á túbọ̀ sí online torí pé nǹkan tó fi ń feed àwọn family ẹ̀ nìyẹn tí kò bá ṣe social media ìwọ náà wo ṣé fíìmù ló fẹ́ àti ó ṣe bí i Mrs. Adowo àbí Mrs. Johnson àbí whatever kò tà torí ó kàn try ìyẹn bóyá táwọn bá ṣe ó lè lọ ọ̀wọ́n á pín owó ẹ̀ orí pé kò lọ ó yà tẹra mọ́ iṣẹ́ defamation ẹ̀ bí kò rí eléyìí kó bá tiẹ̀ jẹ́ bí kò rí tọ̀hún kó bá tiẹ̀ jẹ́. so a máa continue lórí ọ̀rọ̀ Lanre o kò tí ì tán o bọ̀ èmi náà sinmi gbà mí mo lè ní a máa jáde lẹ́ẹ̀mẹ́ta kí n má jáde mọ́ bọ́ tó bá rí wáyà ká jáde á jáde anyway á tún pàdé ẹ jẹ́ ń dúró báyìí lénìí á continue kò tí ì tán ọ̀rọ̀ Solape Ole tán at least nínú wọn bá tí a sọ yìí ẹ ti understand pé mission ẹ bó ṣe máa jẹ monetization kò sẹ́ni tó ní kó má gba monetization òun ló pẹ̀rẹ̀ ní billionaire kó wá máa lo style pé kíní kan lòun wájà fún ọkọ mi wájà fún mò ń jà fún kíní kan ni mò ń jà fún yẹn everybody tó ní péjì tó lálàáfíà ló ń gba monetization right so kò sẹ́ni tó ń di lọ́wọ́ mú bó kó wọ́n máa lo style yẹn fáwọn ìyẹn náà ò like kó máa fi style wá búlì nítorí pé o fẹ́ jẹun ìyẹn là ń like ìwọ wọ́n sìn mo ò gbé wo wá nítorí pé mo fẹ́ of course tí bá sọ̀rọ̀ tí n bá dákẹ́ bó ṣe tán kọ́bọ̀ aṣọ àyọ̀ ń bẹ̀ pọ́ kò wá ń ṣe pé kó wá máa pa àwọn irọ́ burúkú nítorí pé o fẹ́ jẹun ìyẹn ni ò dáa àwọn èèyàn kan dẹ̀ máa ó dá in fact àwọn tí wọ́n ń gbọ́ náà àwọn náà ń tẹ̀sẹ̀ ìgbà míì ṣọ́yẹ́ yìí àwọn èèyàn gan ni kò yá wọn á tún ṣépè fún wọn ẹ jẹ́ àfilẹ̀ báyìí ń sìn á tún padà wá tá a bá padà wá mọ́lẹ̀ á padà wá lọ́la kò jẹ́ bó ṣe jẹ́ á tún padà Lady K African store gbogbo lówó store kò sí ohun tẹ wá dé Lady K African store tẹ́ ẹ̀dẹ̀gì bó jẹ́ cream tẹ́ wọ́n bá fi maintain skin a lot of people pè mí pé Lady K kí làṣírí bọ́dì ẹ̀ tó kàn máa fresh yìí níjọ́ tó bá ti lo kámẹ́rà burúkú yìí tó máa ń jẹ́ ká rírí kọlu ẹ̀ mo fi cream tí mo lò àwọn èèyàn ó ṣọ́ọ̀kì wọn mo ní that is my cream I've been using this cream for so long kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní bá ẹni tí mo bá polówó cream fún 4 years kí tó bá polówó ebi àtẹ́ni yóò dẹ̀jà fúnra mi mo sọ pé mi ò ṣe mọ́ because I want to face my own business àtìgbà tí mo dẹ̀ ti stop ẹ̀
ẹ mọ̀ cream ọ̀fẹ́ bí kó má sọ fún yín cream ọ̀fẹ́ mo lò ń gbà yẹn ẹ mọ̀ pé mo ṣe ń lò tẹ́ẹ̀rí skin mi mo jẹ́ kó yẹ yín pé nǹkan tí mo lò lélẹ̀ ẹ̀yìn ọ̀dẹ̀ patronize mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bó yín dàbọ̀ lápò ọkùnrin ọ̀rá jà I'm sure that she would never forget us yes kò lè ever gbàgbé Lady K láyé níbi ká polówó tí ajé dẹ̀ bú gbàjẹ́ Danari skincare wọ́n lè gbàgbé Lady K now kí wọ́n láṣìírí ẹwà mi nísìn mo padà sẹ́sẹ̀ mi àárọ̀ ìpara tí mò ń lò níbẹ̀rẹ̀ ayé mi òun mo dẹ̀ bẹ̀rẹ̀ sí introduce sí gbogbo àwọn tó ń sọ pé Lady K kí láṣìírí ẹwà yìí adé àṣẹ kí ni wọ́n lò wọ́n dẹ̀ rí iṣẹ́ ìgbà tá a bá ṣe kiri tá a bá lọ fọ́lé ká tó skin wa ṣe actually mo láwọn very expensive cream tó dẹ̀ wà padà tó mú yes even àwọn bí ìbá tó dé gan ó wà lọ́dọ̀ lágbára Ọlọ́run so for now èyí tẹ́ bá need àwọn cream tó dáa tí skin yá kọ̀ máa ṣe kiri tó máa jáde tí ò ní sí bálà blue ẹ pè mí àtọ̀ṣẹ̀wẹ̀ àti oil gbogbo ẹ̀ ló wà yàtọ̀ sí pé mo polówó fún àwọn èèyàn gan ní online fún èyí tẹ́ jẹ́ ti tèmi ẹ̀yin ìyá mi bàbá mi a lot of people ni wọ́n wọ́n ní store tó wá ṣe kiri ọba tí bàbá yìí ibi ọ̀dọ̀ kírìmù bẹ́ẹ̀ lọ select kírìmù wọn nìyẹn kì í ṣe pé mo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn wá o they come fún ara wọn so gba imọ́ mi bẹ́ẹ̀ tẹ́ bá need àwọn cream tí ẹ fẹ́ fi maintain skin yìí actually mo ti run out of stock but mo mọ̀ pọ́jà mi wà tó dé ṣá fún cream yẹn so gba iṣẹ́ bá need àwọn cream tẹ́lẹ̀ fi maintain skin yìí tó máa yẹ káwọ̀ yìí kó jí pépé káwọ̀ yìí jáde síta àìdẹ̀ tí wọ́n á jẹ́yàn dúdú ẹ fẹ́ maintain dúdú yìí àbẹ́ fẹ́ maintain ní kò dúdú kò pupa yìí kó máa mú yes ẹ pè mí mo wà ní bíbá ẹ̀yin tẹ́ bá wá need àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà aṣọ ojú wà ní tì yìí agara ò ní dá yé ẹ̀ ní wọ́wọ́ tì gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra gbogbo ọjà mi títí lórí spiritual products àtẹ̀yin tẹ́ tún introduce àwọn customers sí mi ojú ọmọ ní tì yìí o ìfẹ́ ọ̀tá kò ní ṣe lórí ayé yẹn ṣé mo mọ̀ lórí ìfẹ́ kí program ìgúnjù sẹ́wọ́n àwọn gbogbo tá à ń tà ẹ̀yin tẹ́ dẹ̀ rán àwọn wig ẹnu jẹ́ mẹ́ta wíìgì mo dúpẹ́ lọ́wọ́ títí yín náà ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ bá nílò àwọn frontal tó máa fi wé gèlè tó máa fi dé fìlà tó máa dàbí pé ẹ ṣe irun tó ní elge mo ní frontal wà available bákan náà agúnmu manpower pakurumọ kó do dáadáa is available tí manpower ti gẹ̀dígẹ̀dì ló wà available ẹ pè mí kẹwàá rà lẹ́yìn yẹn aṣọ gbogbo lówó mo ní àwọn spiritual work kan lọ́wọ́ sí mi ò fẹ́ máa fi gbogbo ẹnu polówó ẹ̀ online ohun tá a bá fi pamọ́ ló níyì tẹ́ bá gbọ́ pé yes is available ẹ pè mí ṣe ti gbọ́ mi ní polówó ẹ̀ jù either fáànù àbí ìṣẹ́gun ẹ pè Lady K ìfẹ́ aṣọ any country bàbá yìí sẹ́ẹ̀dẹ̀ ọ̀nà tó dí yẹn ó máa là gbogbo ẹ̀ tí ò yẹ yín mọ́ yẹn ó máa yẹ yín ẹ máa kúrò lórí ìtàkùn yé mi mọ́ lórúkọ Jésù so gbogbo nǹkan ló wà ní Lady K Africa store ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago ẹ̀yin mọ́ mi bó jẹ́ jewelry ni mo wà mí bó jẹ́ àwọn aṣọ tí wọn ò tí ì rán náà a tún ti ń tà yẹn náà fọ̀páwọ̀n is available not only ready to wear àwọn lace dẹ̀ wà lọ́lọ́kan òjọ̀kan ẹ wo mo sì máa ṣe hanger owó ló sì ṣòjòrò máa ṣe hanger tí màá display àwọn lace yẹn síbẹ̀ separate kì í tó máa wà lójú kan tí ẹ lè máa rí so máa fi wọ́n hàn yìí bí mo ṣe máa ń ṣò gbogbo àwọn tí mo ti hang lọ́lọ́kan òjọ̀kan yìí náà màá lè máa fa àwọn lace yẹn wọ̀nyí but láì tí ì ṣe mi ò fẹ́ tú wọn anyhow sórí àwọn eléyìí tí mo máa ń tì kiri because àwọn aṣọ ńláńlá làwọn lace yẹn so mi ò dẹ̀ fẹ́ kó di kíní mọ́ mi lọ́wọ́ so èyí tẹ́ bá nídìí wọn ẹ pè mí is available bó dẹ̀ jẹ́ àwọn fìlà náà ni ó wà available ojú òní ti wà ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti bá mi like ẹ comment kẹ́dẹ̀ bá mi tẹ notification bell yín sílẹ̀ kẹ́dẹ̀ bá mi subscribe ẹ ṣé ó dàbọ̀.